Aláròyé máa wí o. Ìdírísì bẹ̀bẹ̀ nílọrin, ẹ ṣàánú mi, ebi tó ń pa mí ni mo fi lọ́ọ́ jalè. Bí wọ́n bá ń ṣàdúrà pé kéèyàn má rí ìdààmú lọ́jọ́ alẹ́ rẹ̀, bóyá ni bàbá àgbàlagbà yìí Ìdírísì Hussein tó ń gbé ní agbègbè Ìta Àmọ́dù nílùú Ìlọrin lè ṣàmì àdúrà náà mọ́ o, torí ọkùnrin náà ti kó ara ẹ̀ sínú ìyọnu àti àpọn gidigidi báyìí níbi tó ti lọ jí kébù transformer tú lágbègbè Ọjà Ìyá nílùú Ìlọrin. Níbẹ̀ ni wọ́n ti gbá a mú. Ó ti wà ní tẹ̀sán ọlọ́pàá, ibẹ̀ ni yóò sì gbà dé kóòtù gẹ́gẹ́ báwọn agbófinró ṣe sọ fún Aláròyé. Àfúrásì Ìdírísì Hussein ló ti ń ṣẹ́jú péú lákọlò ọlọ́pàá báyìí fẹ̀sùn olè jíjà tí wọ́n fi kàn án. Òun pàápàá kò fàkókò àwọn agbófinró ṣòfò rárá. Ó gbà pé lóòótọ́ lòun jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun. Lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 9 oṣù kẹjọ ọdún yìí ni kọmíṣánná ọlọ́pàá ní Kwara CP Victor Ọláìyá fi ojú afurasí ọ̀daràn náà hàn dé lólú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílùú Ìlọrin. Nígbà tí Aláròyé ń fọ̀rọ̀ wá bàbá náà lẹ́nu wò lólú iléeṣẹ́ ọlọ́pàá yìí, ó ṣàlàyé fún akọ̀ròyìn wa pé lóòótọ́ lòun lọ jí wáyà transformer tú, ṣùgbọ́n ebi tó ń pa òun àtàwọn ọmọ 5 tó ń bí ló sún òun dé ìdí oko olè. Ó tẹ̀síwájú pé jẹnẹrétọ̀ lòun máa ń tún ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ òun, ìyẹn iṣẹ́ tóun yàn láàyò láti àárọ̀ ọjọ́. Ṣùgbọ́n nígbà tí òun kò rí iṣẹ́ gbà tí gbogbo nǹkan le kokoko bí ojú ẹja, lòun tún èrò pa láti lọ jí wáyà iná ìjọba tú kí owó lè jáde láti ibẹ̀. Ìdírísì ní kíjọba ran òun lọ́wọ́, òun ò ní jalè mọ́ kí wọ́n ṣàánú òun. Kọmíṣánná ọlọ́pàá Victor Ọláìyá ti wá sọ pé ẹlẹ́ṣẹ̀ kan kò lè lọ láì jìyà. Ó ní afurasí yìí yóò fojú ìjìyà tó tọ́ nílé ẹjọ́. Ohun tí àwọn adájọ́ bá sì sọ ni yóò jẹ́ ẹ̀san rẹ̀. Ó rọ gbogbo àwọn oníṣẹ́ burúkú àtàwọn adigunjalè kí wọ́n tètè fi ìpínlẹ̀ Kwara sílẹ̀ kíákíá. Ó ní lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí, afurasí yìí yóò fojú balẹ̀ ẹjọ́ ṣáá ni. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.